build libraries, for them to build other things, other basic amenities human need. Wọn ever ṣe. They will always tell you mọ́ṣáláṣí or kọ̀ǹgani or kọ́kọ́ fún ẹ kó lọ máa propagate Islam yẹn lọ́dọ̀ ẹ̀. Ẹ wá jẹ́ ká bira wa ta ló máa 100,000 propagate Islam yẹn. Ó máa fẹ́ ṣe fídíò fún wọn náà, ó máa fẹ́ proof fún wọn pé yes òun ń ṣiṣẹ́ yín because ó need more money. So tílẹ̀ Yorùbá táwa bá wá kàn fẹnu lásán ṣe tábà kàn fẹnu lásán ṣe tá a kàn ń pariwo pé à ń ṣera wa ni o. Now Nigeria as a whole is an area of interest for our people yìí, fún Saudi especially, because nínú OPEC I think Nigeria and Libya is the only oil producing state ní Africa tó lè bá wọn compete tó tiẹ̀ jù wọ́n lọ nígbà tí Nigeria ṣì ń jẹ́ Nigeria tí wọ́n ti fẹ̀sìn kó wa lẹ́rú láti fi dà wá rú tó báyìí, because ẹ̀sìn ló really create dichotomy láàrin wa. Ẹ̀sìn ló gbé Igbo sọ́tọ̀ tó gbé Yorùbá àtàwùsá sọ́tọ̀ tó ní ká máa wúra wa lọ́nkan. We were all brothers gẹ́gẹ́ bí bàbá bẹ ṣe sọ. A máa intertwine a lọ ṣe business nílẹ̀ ara wa even nígbà tá àti ẹ̀ tí ìgbóèdè ara wa tí ò tí ì sí common language bí English. Ìfẹ́ wà láàrin wa nígbà tí ò tí ì sí ẹ̀sìn yẹn tí ò tí ì dé. Táwọn Christians ò tí ì kó sáwọn Igbo nú, táwọn Muslims ò tí ì kó sáwọn Hausa nú. Hausa ń lọ́lẹ̀ Igbo ló ń ta góró fún wọn. Igbo náà ń kó tó ní epo pupa nǹkan kan ń kó wá sílẹ̀ Yorùbá a jọ ń ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Tí wọn bá dà wá rú bí wọ́n ti dà wá rú pẹ̀lẹ́sìn yìí, àwọn ò ní gain kankan tí wọ́n fẹ́ gain. Now bọ̀bọ̀ tó wà lórí oyè ń sìn the crown prince of Saudi BSM àbí kí ló ń porúkọ ẹ̀ Bin Salman ó ń kọ́ kinní kan lọ́wọ́ wọ́n pè ní Neom is like 155 kilometers ló ń kọ́ inú glass dẹ̀ ló ń kọ́ sí preparing for a natural life. Now ó wá ń create pé okay owó tó ń need láti fi ṣe gbogbo rubbish yìí òun máa get it from pilgrimage láti pé káwọn èèyàn máa wá sí hajj káwọn èèyàn máa ṣe ó wá bẹ̀rẹ̀ sí ní kó o mọ capacity hajj yìí ó wá bẹ̀rẹ̀ sí ní kó over like ×5 kò wá fẹ́ sí year tí ò ní sí stampede in Saudi monsoon. Àwọn èèyàn ń kú lórí ara wọn every now and then, he doesn't care, owó bẹ̀ ló ń fẹ́ generate. Báwọn èèyàn ṣe kúrò ní umura ń sẹ́ ó tútù allow káwọn èèyàn tún máa wá sí umura again, ẹ máa lọ máa para yín bẹ̀ ni kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe. Tẹ́ bá dẹ̀ lọ síbẹ̀ tẹ́ sọ pé lọ́n sí náà tẹ́ kú sọ̀hún ọ máa padà sí ẹ̀ sọ̀hún náà ni kò sáǹfààní, àwọn èèyàn tiẹ̀ ló lose òun gain. Owó yìí yẹn ó fi ń build better future fún generation tiẹ̀ to come, but nílọ̀dọ̀ títí wa àwa ń lose sí wọn lọ́wọ́ ni. Kò sí àǹfààní kankan tá lọ mú níbẹ̀ tá bá sọ pé a lọ sí Saudi. We are only going there to satisfy our social need. Ìfẹ́ Khalifa jọ ṣe o ti wá sọ́dọ̀ àwọn olówó Èkó rí. Ẹ̀kọ́ yẹn ń ba kí ni ọjọ́. Sá? O ti wá sọ́dọ̀ àwọn olówó Èkó rí. Mi ìgbọ́n kan tí bàbá bẹ̀ sọ̀rọ̀. Wọ́n ní ṣé ẹ ti wá sọ́dọ̀ àwọn olówó Èkó rí. Mi ì lọ sọ́dọ̀ anybody rí o. Mo kọ̀ rí program yẹn lọ́wọ́ mo join. Ẹ máa follow àwọn ẹ follow bàbá bẹ̀ láti follow bàbá bẹ̀. Ẹ máa wọ́n máa wá prógámù lálẹ́ ẹ máa lè bá wọn ṣe prógámù. Ọkọ̀ tó wá lọ́rọ̀ bàbá ṣe àwa nìkan là ń kírun Yorùbá. Khalifa, mo ti follow pẹ̀lú what you have just spoken. You spoken what people are fighting for and what we have been saying for years. You just spoke it now. I'm following you. I'm following you because I can't become a private. If you follow me, I might not even attend. But I'm following you. I'm purposely following you by myself because this is the right person that we need that coming out to talk. At least people are learning it now because they are not hearing it from me. They are not hearing it from Baba. Tó bá polówó olówó Èkó ló sọ rubbish ló máa sọ sí. Tó bá jẹ́ pákọ̀ bí ọlọ́ba ló sọ ọmọ rubbish ló máa sọ sí. This is another person entirely speaking sense. Kudos to you. Joseph Anu. Yes. Joseph Anu ni. Joseph Anu. Okay. Khalifa sọ̀rọ̀ lọ́wọ́ náà jẹ́ ká fẹ́ parí ọ̀rọ̀. Hold on. Ẹ jẹ́ kán délẹ̀ hold on sir. Okay, so bí mo ṣe ń sọ lọ, these people wọ́n ṣe everything fáǹfààní ara wọn ni. Now the thing is wọ́n kill wa in a way táwa ò rí, but àwa ń believe wípé àwa máa fa àwọn èèyàn padà wá. Now mo fẹ́ kẹ́ wo population àwọn tó máa propagate Islam. 60% of us are illiterate. We are not well learned. So it is hard for us to now get the fact why it's watching propagate Islam fún wa.
ẹ̀ṣẹ̀ kan ìdédé ṣẹ́ bí Yorùbá ṣe sọ àwọn people yìí target wọn tẹ́ bá lọ wo target àwọn tó ń propagate Islam ní Saudi to be the main body àwọn tó propagate Islam yìí wọ́n máa ń target àwọn stark illiterates àwọn tí ò lọ school àwọn tí ò wà exposed so that it is easy for us for them to now get their mind off whatever they are doing. Àwọn àfáàtẹ̀ ń sọ yìí èyí tó ní degree nínú wọn ó ṣọ̀wọ́n àwọn tó dẹ̀ ní degree tó gba professorship yìí náà wọ́n gbà lórí they have gotten their professorship àwọn tó gba doctorate lórí Islam náà ni wọ́n gbà lé. If you tell them to now go and study a course a meaningful course tó lè fún humanity ní way forward they cannot ìlàkàyè wọn ò gbé. So now wọ́n ti mú àwọn ìran wa kan sẹ́yìn wọ́n ti mú wọn lẹ́rú àwa ti kàwé nsìn we now understand. Now for example I'm going to paint a very small example. Osama bin Laden. How is it is everybody ló mọ̀ pé Osama bin Laden ọmọ Saudi ni is a crown prince in Saudi. Wọ́n sọ pé àwọn kọ́ lọ́mọ ni but èmi ò rò pé wọ́n kọ́ lọ́mọ for one reason ọmọ Saudi ni òun ló lọ ń da world rú. We all know that he is a terrorist. He is an extremist. Now, how is it easy for him láti polongo fáwọn èèyàn kan wípé ẹ wọnú plane kẹ́dẹ̀ lọ wá plane ẹ wọnú World Trade Center kẹ́dẹ̀ bá bẹ̀jẹ̀ kẹ́yìn náà kú síbẹ̀ kí ló sọ fún wọn? Ṣé ẹni tó lọ sí school tó jẹ́ graduate tó ń ṣe life ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹjọ́ ṣó easy láti sọ̀rọ̀ ẹ̀ fún pé lọ para ẹ̀ sínú building báyìí nítorí wípé wọ́n sọ wípé 7 virgins kan tí wọ́n máa create fún ẹ lálejò náà tó fẹ́ lọ rí 7 virgins tí kò sínú ayé àbí 72 ni o. àbí ṣe understand even if it is 100 ẹjọ́ ṣé kò sí 100 virgins tí wọ́n lè tíyàn bá lówó gidi ó lè rí 200 virgins tó bá fẹ́ bá wọn sùn. o lè rí lọ́fẹ̀ẹ́ o wàá sanwó ẹ o. òun náà ni mo sọ pé ṣé tíyàn bá lówó gidi ṣé kò lè rí inú ayé yìí ni. So how is it easy? How is it easy for him to have convinced these people? It's easy because most of them are illiterate. Ọ̀tọ̀ ni nǹkan tó fi ń convince àwọn people yìí. Now Saudi wa sọ fún wa wípé àwọn ti kọ́ lọ́mọ but he is a terrorist. Tẹ́ bá dẹ̀ dé Kaaba títí di àárọ̀ yìí Bin Laden group ló ṣì ń clean Kaaba dọ́là ẹ̀yin lẹ ṣì ń fún ní contract ẹ̀yin lẹ ṣì ń fún lówó ẹ̀yin lẹ ṣì ń sponsor ẹ̀ somehow láti lọ ṣe gbogbo àwọn kìíní ìtumọ̀ ẹ̀ ní ìyẹn sèmi dọ́là tẹ́ bá dé Kaaba tẹ́ bá dé Mọ̀dínà náà ẹ máa rí wọn blue jacket báyìí lọ́ máa ń wọ̀ Bin Laden group ni ẹ lè google ẹ̀. hold on jẹ́ correct me bàbá ẹ̀ ti help Saudi rí bàbá ẹ̀ ló ní company tó ń ṣe bàbá ẹ̀ paid Saudi's government for about 2 or 3 years tó fi sọ sáré gbogbo Saudi pátápátá. Baba is one of the richest man that ever lived in Saudi Arabia. But he is actually from Saudi, sir. No, he's not from Saudi. What Saudi? You hear me? I've been connected to they are not from Saudi. No, they are natural. They are naturally from Saudi. Unnaturalized around Saudi Arabia. But more. Google it, Baba Be. Google it. On my software, he is actually from Saudi. They will tell you Osama bin Laden is actually from Saudi. But òun fúnra rẹ̀ lèmi sọ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú bàbá ẹ̀. He took over the reins of power from his father. Company tó sọ yẹn sì tán kù sàrẹ́ tọ́jú sàrẹ́ bàbá ẹ̀ ló ní company kò tí òun ló ní. But this company ló ń sponsor òun fúnra rẹ̀ when he was alive. Yes owó bàbá ẹ̀. Òun ló sponsor gbogbo terrorist attack tó ń ṣe all over the world now. Gbogbo owó tó ń wáyà sí owó account company yẹn ló fi gba gbogbo wáyà sí yẹn now. Kò lè sí kankan tó lè ṣe sí. Kò sí o. Saudi ò lè sọ pé òun ò mọ̀ sí gbogbo nǹkan tó ń ṣe yìí náà. Genocide tí Saudi lọ ṣe ní Kuwait àti tó ń bá Iraq fà Saudi ò lè sọ pé àwọn kọ́ làwọn orchestrate gbogbo kíní náà. They know about it. Baba Be, they know about it. So this thing nǹkan tẹ́mi sọ in effect ni pé gbogbo kíní wọ́n pre-plan gbogbo ẹni wọ́n mọ tí wọ́n ń ṣe. Yoruba as a race, my last note, Yoruba as a race, tá bá lọ sí àwọn world class what's it called? How do I put this thing? Àwọn museums. In fact, wọ́n give credit sí pé Lárúbáwá ló generate idea 1, 2, 0 to 9. And they had a physical representation of it. That is kíyàn kọ 0 kalẹ̀ báyìí ní rogodo, kíyàn kọ 1 báyìí, kíyàn kọ 2 kalẹ̀ báyìí, and all of those things. They had it, but they did not use it for anything.
And before them, the Yoruba counting system that does not depend on anybody, that we did not depend on anybody before we developed that idea. We could count from 1 to 1 million, as old as we were then. To tell you that ojú Yorùbá ti là tipẹ́, kò dẹ̀ mi dẹ̀rù pé òyìnbó kan lè sọ pé òun dé sílẹ̀ Yorùbá ó bá wa táàrin òhò àti láṣọ lára tipẹ́. And two is that gbogbo nǹkan tí Islam èmi máa ń sọ fáwọn àfáà tí mo wá ń pàdé pé gbogbo nǹkan tí Islam propagate pátápátá la ti ń ṣe nílẹ̀ Yorùbá before kan tó gbé Quran dé. I'll just give one example and I think I'll go off. The example is. Sorry, before kí Mùsùlùmí tó dé. Sir? Before kí wọ́n tó discover ẹ̀sìn wọn. Yes, before kí wọ́n tó discover ẹ̀sìn, before kẹ́sìn tó dé wá bá wa, ni Yorùbá ti ń ṣe gbogbo nǹkan tí Islam sọ wípé tó wà nínú Al-Qur'ani. One of it is ká pọ́n obìnrin wálé. Ẹ máa bá wa power tap ẹ jọ̀ọ́, ẹ máa bá wa power tap o. Ká pọ́n àwọn obìnrin wálé, ká gbé wọn gẹ̀gẹ̀. Ṣé you understand? Islam sọ wípé òun wá gba obìnrin lọ́wọ́ ẹrú ṣíṣe, because nílẹ̀ Lárúbáwá before kí Islam tó dé, wọ́n believe wípé wọ́n máa ń fobìnrin ṣẹrú, wọ́n máa ń fi wọ́n ṣaṣẹ́wó, wọn dẹ̀ regard wọn as anything. But before then, làwa ti ní ìyálóde, àti ní ìyálọ́jà, and we have evidence to prove it that over the years, BCs, làwa ti ń ṣèjọba wa. Nínú gbogbo ìjọba ilẹ̀ Yorùbá, ìyálóde wà ń bẹ̀. A máa ń ní àwọn obìnrin tó ń represent àwọn obìnrin lọ́dọ̀ àwọn ọba wa. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ti wà before then. So báwo ló ṣe wá possible tó wá jẹ́ wípé ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa pé